ẹ̀tàyàwó ra sùn òye ẹ̀tàyàwó ra sùn òwà bèbí bá ń payálé ẹ̀tàyàwó ra sùn ẹ̀tìyàwó lóko ẹ̀tìyàwó lóko bèbí bá ń payálé ẹ̀tìyàwó lóko ẹ̀tàyàlé ra sùn òye ẹ̀tàyàlé ra sùn òwà bèbí bá ń payàwó ẹ̀tàyàlé ra sùn ẹ̀tìyàlé roko ẹ̀tìyàlé roko bèbí bá ń payàwó ẹ̀tìyàlé roko ẹ̀tàyàlé ra sùn ogun èṣù. Oko ni ẹni ọpọ́n yìí ń jà sí báyìí gbólà ni ẹ ń jà sí. Òde ní ọ̀lọ́ òdí ẹ múra dédé bàbá Àyìndé Màṣá Aláàjì ní ọ̀rẹ́ play imagine òde tírú Aláàjì Wàsíù Àyìndé sí lọ play ẹ mọ̀ wípé òde èèyàn pàtàkì nù ẹ wá bẹ̀rẹ̀ sí ní jà ń bẹ̀ oko ni ẹni pé ń jà sí. Ìwọ wá wà lábẹ́ oko ọwá ń hùwà burúkú ọwá ń sakọ ọkàn ni wọ́n gbàgbé pàtàkì ayé ara wọn yìí tí wọ́n ń bára wọn jà lójú agbo torí ọkùnrin náà ni wọ́n ṣe ní à ń jìjọ òun. Ẹ mọ̀ wọ̀rí ẹ mọ̀ jà lọ́ntì ṣé ẹ rí ní tó wà bẹ́ẹ̀ ni pé ẹ̀yin méjèèjì gan tẹ́ ń jà yìí ọkùnrin ò ní padà fẹ́ kankan nù yín mọ́. Brand new person tí kò tó ṣẹ̀ṣẹ̀ pàdé tí ọmọ rí tẹ́lẹ̀ ní ọ̀fẹ́ yọ́ọ́dẹ̀ ẹ̀yin méjèèjì nù ni fẹ̀kàn tẹ́lẹ̀ obìnrin méjì tí ń dókó kan tí wọ́n bá ti lè nára wọn ẹ̀mí ọkùnrin tí ń dó wọn ò séèfù ṣìṣàlẹ̀ so tọkùnrin bá fẹ́ràn rẹ̀ ọyẹ ọ̀pọ̀ ẹ̀yin méjèèjì tì ní kórè ìwẹ́ lòmíì tí ọ̀fẹ́ ó ti jẹ́ nù. Ẹ̀tàyàwó ra sùn bèbí bá ń pa baálé ẹ̀tàyàlé ra sùn